Yagaba bogu àbí boku ni. Yes, so President Bola Ahmed Tinubu wọ́n ti gbéra tán. Wọ́n fò bí ẹyẹ, bàbá ti fò. Olódò Awùjalẹ̀. Kábíyèsí Awùjalẹ̀. Ọba Ìjẹ̀bú. Bàbá mi, kábíyèsí o. Kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Kẹ́ṣin ọba ó jẹ́ kó pẹ́. Ara tá ń sọ fún yín ni. Ṣebẹ́ ti meet ara yín nísìn. Bóyá jẹ́ kó rí gangan nìyẹn. Mo ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. A ní ẹ pawọ́pọ̀ lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Mo ní ẹ pé bíríkótó, ẹ pé bíríkótó. Ẹ pera yín ṣàkíyèsí lórí ètò Yorùbáwùyí. Nígbà tá ń pariwo Yoruba Nation la fẹ́ o, Yoruba Nation. Tí n bá ní ẹ má bú Jagaban. Jagaban is smart. Many platforms condemn my video. Wọ́n ní má post kini ẹ olóṣèlú ló ń ṣiṣẹ́ fún o. Tí n bá ní ẹ má bú àwọn ọba. Many platforms wọ́n ti condemn videos mi. Ẹ má play video woman yẹn níbi bí. Yorùbáwùyí yẹn má gbé video wá síbi bí. Olóṣèlú ló ń ṣiṣẹ́ fún. Wọ́n ṣe kó àwa nìyẹn. If you are my friend, tó bá ṣe ohun tí ò dá máa gbé náà wojú ẹ̀ máa sọ fẹ́ pé tó ṣe yìí ò dá. O ò ní ṣe anything. Kò sí ewé tó jábọ́ lára ọṣẹ tí ò sí ìmọ̀ sí Ọlọ́run Elédùmarè ń bẹ. Ó fẹ́ gbọ́ tó bá wá jẹ́ ọ̀rẹ́ mi tó pe rẹ̀ ní ọ̀tá mi torí mi ò lọ́tà. Tó bá ṣe ohun tó dáa a máa appreciate ẹ. Yorùbáwùyí lórúkọ mi, mo máa àkọlé díẹ̀. Kò sí àwọn tó bí mi èèyàn dáadáa ni wọ́n kọ́ mi, wọ́n ní kí n má di ojú méjèèjì bá èèyàn jà. Because your worst enemy today might become your best friend tomorrow. And nowadays, a friend in need is a friend indeed. Ìyẹn tó bá di ojú méjèèjì bá jà ni o. Wọ́n ti pé vice versa lọ́rọ̀ lé ayé. Kò sí ẹ̀dá kan tí ó ṣubú láyé àbí tí wọ́n mú láyé. 99.99% tí wọ́n ọ̀rẹ́ ló fà wọ́n kalẹ̀. That is to say, your best friend today might become your worst enemy tomorrow. Bàbá Bola Ahmed Tinubu. Ara tá ń sọ fún yín ni. Ẹ má jẹ́ kí ìtàn wa parẹ́. Ìtàn, àṣà, ìṣe wa, àwa la dájú. Ẹ ti proof ọmọ Yorùbá ni yín. Ẹ surprise mi. Ó shock mi o. Tó máa shock èyí tẹ́ ń wò mí náà. Yes. Bẹ́ẹ̀ kí tó gbé yín tra, kí tó ṣàlàyé fún yín. Ẹ kọ́kọ́ gbé yín tra báyé náà. Ẹ gbọ́rọ̀ lẹ́nu President Bola Ahmed Tinubu. Bá ẹ sọ̀rọ̀. Ìwà tí election kọjá. Bàbá ti dàgbà. Tí ń bá yín sọ̀rọ̀ lórí fóònù, òní lọ́lẹ̀. Agídí lọ fi dá mi lóhùn. But ìjọ tẹ fóònù. Èmi kí n fún yín ní appointment. We need to give you for your appointment. Ẹ sọ fún mi pé ẹ fẹ́ kẹ́ wá nìyẹn o. Fún gbogbo àwa tá a gbọ́ nǹkan tí Bàbá Bola Ahmed Tinubu sọ ńbẹ̀. Ẹ bá mi jókòó dáadáa kẹ́ wo analysis mi lórí ẹ̀. Ẹ má jẹ́ ká fojú ọ̀tẹ̀ tàbójú pé bàbá yìí ò dáa. Ẹ má jẹ́ ká fi wò. Fídíò yìí it shows ta ni Yorùbá jẹ́. Irú ẹ̀yà wo la yà. Àníjẹ́ yìí mọ̀ wípé ọba kan ó lè pe Tinubu lórí fóònù pé mo fẹ́ wá rí ẹ. As a president, a sitting president, and he will leave his seat, fly down to that Oba's palace. Èyí kábíyèsí tá ń sọ fún yín ni. Ipò wọn Fúlàní ò lè pe Adébí kankan. After 4 years or 8 years of Baba Tinubu, no president will fly down to Awujale's palace or anybody's palace again. Láti lọ ṣe tí Baba Tinubu ṣe. Fún àwa tá gbọ́ tí Baba Tinubu sọ dáadáa, tó àwọn náà ti dàgbà. Ẹ̀yin bàbá yẹn ti dàgbà o. Ẹ ti dògbó o.
ẹ ti ráyè ṣe ẹ ti jẹun ayé ẹ ní fọjọ́ lọ́jọ́ lọ tó wà náà ò ní kánjú kú àwa náà máa dàgbà a máa dògbó bàbá Tinubu ní àgbà ti dé bá bàbá náà o nígbà tẹ àgbà tí election kọjá lọ tí ẹ wá pè mí wípé kí n fún yín lápọ̀ìntmẹ́ǹt mo wá wò pé èmi kí n fún yín lápọ̀ìntmẹ́ǹt mo rí pé òun yín lọlẹ̀ mo rí pé ẹ fẹ́ rí mi ni mo rò pé mò ń bọ̀ ẹ̀yin ọba yìí ṣé ọmọ Fúlàní lè respect bẹ́ẹ̀ yẹn we say the way our Kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Baba Ògúnwùsì has been flying down to Abuja several times tó bá wá rí bẹ́ẹ̀ ṣe jẹ́ ká dá dúró kí respect yín kó máa lọ bẹ́ẹ̀ bá Tinubu thank you ọba Kábíyèsí Àwùjalẹ̀ bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan Kábíyèsí thank you so much ẹ bí mi pé kí ló dé tí mo fi ń thank àwọn méjèèjì kí ló dé tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn máa dúpẹ́ lọ́wọ́ wọn first of all Kábíyèsí Àwùjalẹ̀ ni wọ́n mú fóònù wọ́n pe president Bọ́lá Ahmed Tinubu bàbá ò ní pé ọmọ wa ní Tinubu kó wá ní president Tinubu wá yọjú sí mi wọ́n respect presidential seat wọ́n ní fún mi ní appointment mo fẹ́ rí ẹ bá mi di ọ̀rọ̀ bí ṣe ń sọ o wọ́n respect presidential seat Tinubu bàbá ọba ó máa dọ̀bálẹ̀ fọba láàfin ni ó lè dẹ̀yìn kó pè lọ́mọ he respected that so ẹ mú láàrin ibẹ̀ yẹn kò sí tribe mi tó lè ṣe bẹ́ẹ̀ bàbá Tinubu náà wọ́n wù ọmọ kan wọ́n wù ọmọ Yorùbá láyé sọ pé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó parun wọ́n ní èmi kí fún yín lápọ̀ìntmẹ́ǹt àwọn náà wá fi àyè ìgbádùn presidential seat wọn wọ́n wá fi sílẹ̀ and he flew all the way down to Ijebuland from Aso Rock. Respect is reciprocal. Gbogbo tá bá fẹ́ ṣe láyé ẹ jẹ́ ká máa fi respect sínú ẹ̀. Now ibi tí mo wá ń bọ̀ lórí ọ̀rọ̀ máa dé yẹmọ ni wípé ǹjẹ́ yín mọ̀ èyí tẹ́ ń bú ọba ń gbà yẹn tẹ́ ń bú joyè mi ò blame yín o ara ló ta yín ara ló kan yín ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín lẹ́nu wípé èmi náà tẹ́ ń bú gbà pé mo ń ṣiṣẹ́ fún olóṣèlú bí ẹni pé mo rí ọ̀la ni bí ẹni pé mo rí tó máa ṣẹlẹ̀ lẹ́nìí ìyẹn ní àná ni if Tinubu can flew down to Ijebuland láti lọ bá ọba Àwùjalẹ̀ that is to tell you wípé Abacha bó ṣe ya wèrè tó ó ní tó máa sọ pé ha tó máa ní o Buhari bó ṣe burú tó ó lẹ́nu tó máa ní hi tó máa ní o definitely irú bàbá Àwùjalẹ̀ yẹn tó bá sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún president Bọ́lá Ahmed Tinubu ṣó máa gbọ́ àbí kò ní gbọ́ ó máa gbọ́ àní ẹ má díjú méjèèjì bá ẹnikẹ́ni jà bàbá máa gbọ́ wọ́n tún máa gbà that shows you àní àwọn máa sọ fún pé àwọn people they are the same thing they work in a circle mo wá fẹ́ fi àsìkò yìí bẹ̀yìn Kábíyèsí ọba Àwùjalẹ̀ ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ máa Adéyẹmọ Ìgbòho Òòṣà àdìsọ́ ọmọ aládìkún ẹ bá wa bá president Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ẹ bá wa bá president Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ẹni kan bá wa fi májàsọ́lá Ìgbòho Òòṣà lẹ̀ ẹ láà fẹ́ rí Ìgbòho Òòṣà kó bá wa release ẹ̀ unconditionally torí Yoruba Nation kí ni faith wa àwọn ọmọ Yorùbá after 480 years of Baba Tinubu táwọn Gàmbàrí bá tún bọ́ síbẹ̀ ọba àwọn ọmọ lọ kí mọ́lé àwọn tá ń pariwo Yoruba Nation yìí náà kí ẹ̀yin bàbá wa yìí kí ọ̀nà yín kí respect yín kó lè bá wà títí láéláé ni kó bá wà fi ẹ̀hún kó máa fi ẹ̀hún májà kálá sọ́lá kalẹ̀ o wọ́n bá wà filẹ̀ unconditionally wọ́n yẹ ká wá fún ní red carpet ká welcome ẹ̀ ọmọ Yorùbá à ń gbẹ òǹgbẹ
Májàsọ́lá Ìgbòho Òòṣà afẹ́rẹ́ anídọ̀mọ́ aládìkún bàbá Tinubu nídìí gbogbo Yorùbá nídìí ọba nídìí ìjòyè nídìí ẹ bá wa release unconditionally tá a fi jó ẹ̀yẹ ìlú tá a fi pàdé ẹ̀ ó tún dọwọ́ yín o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ọmọ aládìkún dọwọ́ yín o kódà wa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lẹ́yìn ọkọ̀ kan yìí náà àwa náà dọwọ́ yín torí tí kú ilé ò bá pa ni tó dé ò lè pa ni kódà a gbọ́ wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan ní wọ́n ní Májàsọ́lá rálì tó ń ṣe wọ́n ló ń disturb àwọn ìṣe bẹ́ẹ̀ ìmá ṣe bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àforíjìn Ọlọ́run lọ́ba láforíjìn èmi ò mọ tàwọn tó kú o èmi foríjìn tí ó bá dẹ̀ rí bẹ́ẹ̀ kò sí ní tó bò níwájú Ọlọ́run ṣùgbọ́n ẹ rántí pé after 4 years or 8 years of Baba Tinubu kí ni faith àwa tá a jọ ọmọ Yorùbá kí ni àwọn kan tẹ́ máa ṣe lẹ̀ nísìn tí àwọn gàǹbàrí tí wọn ò ní dàrú tí Tinubu bá kó bẹ́ẹ̀ tán ẹ ṣe jẹ́ pawọ́pọ̀ kí bá wa gba Yorùbá Nation yìí lójú ayé yìí kórúkọ tí náà wà ní ìwé ìtàn àyà wa ń já o mi ì mọ tàwọn tó ń wò mí àyà mi ń já Ọlọ́run bí tàbá Tinubu bá bọ́lẹ̀ gbogbo ìtàn ń ṣe tán bá bọ́lẹ̀ tán kí la máa fèsì bá Tinubu débẹ̀ wọ́n rìtáyà àwọn ológun tán ìtàn jẹ́ Fúlàní odó gbogbo ẹ̀ wọ́n ṣe mísọ̀pù ni wọ́n dẹ̀ gbó bìtìbìtì owó fún wọn ṣùgbọ́n ẹ rántí pé Fúlàní máa ń ránró ni o Fúlàní ò kì í gbàgbé ọ̀rọ̀ ṣé tí Tinubu bá bọ́lẹ̀ ṣé wọn ò ní máa kó pankẹ́rẹ́ bò wá lórí ṣé wọn ò ní ká fò ká nìṣó ṣé wọn ò ní yọ ogún tí Baba Tinubu ṣe ṣé wọn ò ní yọ owó ẹ̀ lára wa kódà Baba Tinubu ń ṣe ṣó lè dá ṣá ṣó lè dá àbí a sọ fún yín pé ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní no champion forever kò last forever ẹ̀yin ọba yìí ẹ wo àpọ́nlé ẹ wo iyì ẹ wo ẹ̀yẹ tí president Tinubu tó ṣe fún Kábíyèsí Àwùjalẹ̀ tó dẹ̀ lè ṣe fún any other person láàrin yín after Tinubu ẹ ṣì wà lórí seat wọ́n tún máa wá pè yín pé kẹ́ ẹ̀ tún wá ẹ̀ tún máa wá lọ ládùúgbò yẹn ń sìn àwọn ọmọ Ìjẹ̀bú má ṣe máa fi fọ́ǹbù dọ́là ipe president ó wá kí ọba wa láàfin ni the same way Ọọ̀ni ìgbà kan tí wọ́n ní Queen Elizabeth ránṣẹ́ sí ipò kó yọjú sóhun wọ́n ló sọ pé òun ò lè kúrò láàfin òun ò lè gún odò tó bá fẹ́ rí ọba nílẹ̀ Yorùbá ìwọ Queen ìlú òyìnbó yẹn wàá wá báwọn láàfin ni àti ẹ̀ máa ń gbọ́wé kan pé ọlọ́yọ̀ nǹkan jú Aláàfin òrebì kan Aláàfin àná ti jẹta ti jẹrin àbí ti èmi ò ní sọ jù báyìí lọ for now ẹ bá wa tú májà sílẹ̀ ẹ fi Ìgbòho ìṣálẹ̀ ẹjọ́ wálé ọmọ aládìkún àníìdì àfẹ́rẹ́ Ìgbòho Òòṣà ọmọ aládìkún we love you we are expecting you ẹ̀yin bàbá yìí ẹ pera yín pọ̀ o ẹ bára yín sọ èdè tẹ́ máa gbọ́ ẹ má yẹ kí ìyà jẹ wá ó tó gẹ́là ń ṣàlélẹ̀ ẹ ṣe mo dúpẹ́ Yorùbáwùyí lórúkọ mi ẹ bá ti subscribe ẹ máa wẹ̀ mí ẹ má subscribe àti bá mọ yín lójú sìn ẹ subscribe kẹ́dẹ̀ tẹ all notification yín all ẹ tẹ bọ́tì yẹn kẹ́ wá tẹ all tí má ti ń release video ẹ máa rí God bless you I love you. A kú ọdún àná a kú July 1st.